wo lónìí orílẹ̀ yìí yá. Àdúrà àṣà Yorùbá TV kò ṣeé fọwọ́ rọ́. Bàbá wa ti wà. Àfẹ́yẹ́ kí ètò òní àfẹ́yẹ́ kó dùn rárá. Ẹ ká gbé bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ ká gbé wọn wọlé kí ni ká fi gbé wọn wọlé o. Ẹ̀rí kí wọ́n máa sọ wípé àbáwá Suleiman Ẹgbẹ̀jì lẹ́ni kí gbogbo yẹn. Àwọn àwò bóyá lóòótọ́ bí àwọn olóníkà kí àbáwọn kọ́. Ẹ wo lónìí máa rí nǹkan wò ẹ máa rí nǹkan wò. Dr. Suleiman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́mọ kan. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́mọ kan. Wọ́n sọ́ka sún bẹ́ẹ̀ ní tọ́ta àmọ́ sòdodo. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni jẹ̀dí ó dára. Ara ríro Bẹ́ẹ̀ni. lè ṣe déédéé. Bẹ́ẹ̀ni. Ọlọ́mọbìnrin gan. Ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o. Ọ̀sán bá sùn ní ẹ̀nà wa kára wá lè jí pépé. Sáwo wọ́n ti yẹ kí kúlúkúlú ṣẹlẹ̀ abáwọ̀ Suleiman Ẹgbẹ̀jì wọ́n ti wà pẹ̀lú mi ní agbára lọ́jọ́ tòní àbí kí sẹ́wọ́n ẹ̀kan àbí kí yẹn kọ́ máa para sókè bọ̀ sọ́ni káyì èèyàn. Ẹ ká wo gbogbo ẹ̀ tẹ́ wò wá báyìí ẹ ká tẹ̀ kọ́ wo ṣé kí ọba máa lọ tí dákẹ́ kí ọba máa lọ ẹ sọ pé yes dákẹ́ kí ọba dúró ẹ sọ pé no ẹ ká wo ẹ ká tẹ̀ wo bí àwọn èèyàn wà bẹ́ẹ̀ ẹ ká wo ẹ sẹ́ǹdì ẹ̀ ẹ mọ̀ pé ẹ mọ̀ ti pè o ẹ kà sẹ́ǹdì ẹ̀ sórí Instagram yín àti orí Facebook page yín comment ẹ ká wo ṣé kí bàbá máa lọ àbí kí bàbá dúró ọlọ́gbọ́n bàbá wà ní agbára pẹ̀lú mi ṣùgbọ́n ṣé jẹ́ kí ṣé ẹ fẹ́ rí bàbá ẹ fẹ́ kí bàbá bá yín sọ̀rọ̀ ṣé yes ni àbí no ẹ kí n gbọ́ sáwọn yẹn sọ̀rọ̀ kò sí ń gbọ́ wọ́n ní yes àbí kọ́ máa lọ ṣé kọ́ máa lọ dàbí kọ́ dúró wọ́n ní báwo bàbá ti wà bíbí pẹ̀lú mi ìwọ tó fẹ́ kí bàbá dúró ìwọ gbé gbòòsà sẹ́ndì gbòòsà lẹ́ẹ̀mẹ́ta sẹ́ndì ẹ̀ka fi lè mọ̀ wípé bàbá ẹ má gbàgbé bàbá wa ti wà bíbí pẹ̀lú mi lọ́jọ́ ti tòní ẹ wọ ọdún ọmọ kì í ṣe rọ àbáwọ̀ mi àní ẹ mọ̀ pé hello ẹ ká ẹ rọ ta ló wà bẹ́ẹ̀. Ẹ wo àti ọgbẹ́ ẹ bá ti pè ẹ bá ti máa pè wá wọlé mo fọ́lọ́ bàbẹ̀ yìí ẹ ká gbádùn ara wa dáadáa bàbá wa ti wà bí ẹ lọ́jọ́ ti tòní gbogbo gẹ́gẹ́ bá fẹ́ ni bàbá bá sọ fún yín bàbá wà bí ọ̀dọ́ bàbá wà bí abáwá Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ẹ wà bí kí mẹ́tò òde wá sópin ni àdé ẹ má pè mí ẹ má ti pè lọ́wọ́ báyìí ẹ dákun ẹnjìníà ẹ bá láòdù ẹ dáadáa ẹ bá láòdù ẹ hello ẹ má ti pè wá wọlé ẹ dákun ẹ bẹ́ẹ̀ ká búlọ́ọ̀kù yẹn ẹ má ti pè wá wọlé ẹ má ti pè wá wọlé ẹ wo bọ́tì tó láàsì yẹn ni kò tẹ̀ kó láòdù gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ ẹ wo bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ó ti wà bí pẹ̀lú mi lọ́gọ́ tòní. Ẹ wo ẹjẹ́ tí òye yẹn lẹ̀ káfí lè rí bàbá wa. Ó gba ìròyìn nígbà tí àṣà wa èdè wa ẹbẹ̀ sí gbádùn bàbá wa Suleiman Ẹgbẹ̀jì lójoojúmọ́. Ẹ tún máa rí bàbá wa wò live and direct pẹ̀lú èmi ọmọ yín ọmọ ọba Bíọ́dún Kẹ́hìndé Philip. Ẹ̀yọ́ ní Facebook tẹ́ gbádùn bàbá lójoojúmọ́. Bàbá ti wà bí ẹ̀yọ́ tó rí Instagram ẹ̀yọ́ tó rí Àdùn Àṣà Yorùbá TV lórí YouTube. Gbogbo yín bàbá ti wà bí pẹ̀lú mi nílé agbára pẹ̀lú mi ní ọjọ́ ti tóní. Ẹ wo ẹ ká fi orí bẹ́ẹ̀ wọ̀ ọ́ bàbá ẹ wọlé yọ̀ wẹ́kọ̀ bàbá wa ti wọ̀ ọ́ wẹ́kọ̀ Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo wọ́n sọ́ka sún bẹ́ẹ̀ ní tọ́ta àmọ́ sòdodo. Ṣé a ti rí báyìí? Ara ríro lè ṣe déédéé. Ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o. Ọ̀sán wa sùn ní ẹ̀nà wa kára wá lè jí pépé. Kúlùkùlù sí ọ̀dọ̀ tí bá dùn ẹ̀sẹ̀ wọ̀ wọ́n stone castle jàdùbí aláyàbí òkè sẹ́ẹ̀rì làbí. Dákun wo ta lẹ́nu yìí ẹ pè wá padà lẹ́yìn ètò à ń ṣètò lọ́wọ́ ẹ pè wá padà à ń ṣètò lọ́wọ́. Ẹ wo bàbá ti wà ní méjì àtẹwé àtẹbùsẹ láti iléeṣẹ́ Flower Nigeria Limited Dr. Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́. Bàbá wa ti wà ní lọ́jọ́ tòní ẹ̀rọ oní agbára sọ́tẹ́ ẹni ọmọọba Kẹ́hìndé dákun jọ afẹ́ ní bàbá wa Suleiman Ẹgbẹ̀jì afẹ́ bá wọn sọ̀rọ̀ ó ní o bàbá Ẹgbẹ̀jì wọn wá bọ́ abita wa ni sẹ́ni pé yẹn dáadáa ni wọ́n ẹni pé tó wà pé kí wọ́n ní afẹ́ lọ bá wọn lé rárá àbáwá nídìí wà bá wa bí àbó òṣèré rárá.